ní báyìí àǹfààní ti sílẹ̀ fún wa láti máa pè wọlé sí orí ètò kí a sì máa mú ìbéèrè. Ìbéèrè ti wà láti alákọ̀ọ́kọ́ sí ẹlẹ́ẹ̀kẹjọ, ìbéèrè mẹ́jọ péré òun náà ni ó wà ní iwájú wa báyìí kí a máa pè wọlé. Assalamu alaikum. Now ẹ jọ̀ọ́ sún kúrò níbi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tàbí rédíò yín. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọkọ mi ni Sadiq Mahfudin láti Yọnilare. Mi gbórúkọ yín dáadáa o. Sadiq Mahfudin láti Yọnilare. Láti Yọnilare, naam. Naam. Ẹ mú ìbéèrè. Ìbéèrè alákọ̀ọ́kọ́. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí dáadáa.